wọ́n ti mú tíṣà obìnrin iléèwé yìí, akẹ́kọ̀ọ́ rẹ̀ ló ń tẹ̀dí sílẹ̀ fún. ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè North Carolina lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní tíṣà obìnrin iléèwé McDowell County Schools abilékọ Jessica Patrick Finley ẹni ọdún 29 wà báyìí. ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ń tẹ̀dí sílẹ̀ fún ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ iléèwé tó ti ń ṣiṣẹ́ ọ̀hún. Aláròyé gbọ́ pé ẹ̀kọ́ ìmọ̀ eré ìdárayá ni abilékọ Jessica máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ níléèwé náà, ṣùgbọ́n tó nífẹ̀ẹ́ sí ọ̀kan lára àwọn tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀hún gidigidi, tó sì gbà pé kí ọmọ ọ̀hún máa ṣe kinní fóun nígbà táwọn akẹ́kọ̀ọ́ yòókù bá ti lọ sílé. ní nǹkan bíi aago 11 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kejì ọdún 2024 yìí ni àwọn aláṣẹ ìjọba agbègbè ibi tó ti ń ṣiṣẹ́ fọwọ́ òfin gbà á mú, tí wọ́n sì jù ú sàhámọ́ àwọn ọlọ́pàá agbègbè McDowell County. àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kejì ọdún yìí ni wọ́n ti fẹ̀sùn ìwà rádaràda kan Jessica tó ń tẹ̀lé sílẹ̀ fún ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ iléèwé tó ti ń ṣiṣẹ́. wọ́n ní akẹ́kọ̀ọ́ ọ̀hún kéré lọ́jọ́ orí sóhun tí abilékọ Jessica ń bá a ṣe, àti pé ọdún 18 lòfin agbègbè náà fọwọ́ sí pé ọmọ ti tójú bọ́ láti ṣe ohun yòówù tó bá wù ú, ṣùgbọ́n tí akẹ́kọ̀ọ́ tí Jessica ń bá ṣèranù kò tí ì pé bẹ́ẹ̀ rárá. lójú ẹsẹ̀ ni olùkọ́ ọ̀hún ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. ìtìjú gidi ló fà á. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.